tó ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ sí Lateef Adédìméjì báyìí? Kí ló tún ṣẹlẹ̀ sí arákùnrin yìí? Ìjẹ́ gbogbo rògbòdìyàn yìí yẹ kò tiẹ̀ sú wa báyìí? Kí ló ń ṣẹlẹ̀ ní Yorùbá movie industry? Kò yé wa mọ́ gbogbo àwọn rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ yìí kò fi taratara yé ẹnì kọ̀ọ̀kan. Ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ kí ẹ máa bá wa lọ lórí ètò wa níbi ìròyìn tí a mú wá fún yín lénìí. Òun ni ìròyìn Lateef Adédìméjì níbi tí ó ti ń ké gbàjarè síta lórí àìrọ́mọbí rẹ̀ òun pẹ̀lú ìyàwó rẹ̀ bí àwọn fáǹsì ṣe ń búlì àwọn méjèèjì. Ìdí tí arákùnrin yìí tí ó fi fẹ̀hónú rẹ̀ hàn nìyí. Ẹ máa bá wa lọ lórí ètò wa níbi tí a ó ti máa tú kẹ̀kẹ́ nídìí gbogbo rẹ̀, níbi tí a ó ti máa sọ gbogbo bí ọ̀rọ̀ náà bí ó ṣe rí fún yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Ìdùmarè. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé òṣèrékùnrin tí a mọ̀ sí Lateef Adédìméjì tí ìyàwó rẹ̀ náà sì jẹ́ Mobimpe tí wọ́n jọ ń ṣe fíìmù papọ̀, ó ti ké gbàjarè síta ó ti jáde wá sọ̀rọ̀ wípé bí àwọn èèyàn ṣe ń búlì ìyàwó òun pé kò bójú mu. Ó ní bí wọ́n ṣe ń sọ̀rọ̀ sí ìyàwó òun ní orí íńtánẹ́ẹ̀tì ní ojú korojú, ó ní kò bójú mu tó. Ó ní kí nìdí tí wọn ò ṣe ní jẹ́ kí ìyàwó òun gbádùn. Ó ní Ọlọ́run ló ń ṣọmọ kì í ṣe àwọn wípé kí àwọn wọ̀nyí kí wọ́n jáwé agbéjẹ́mọ́wọ́ tí wọn ò bá fẹ́ kàn dín nínú iyọ̀. Ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀ báyìí? Kí ló ń ṣẹlẹ̀? Ìjẹ́ nǹkan tí àwọn fáǹsì wọ̀nyí ìjẹ́ nǹkan tí wọ́n ń ṣe ìyẹ̀wò dáa tó? Ẹ̀yin èèyàn wa nǹkan tẹ́ bá lérò ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí ìròyìn ṣókí tí a mú wá fún yín rí, a kò ní rí jù báyìí lọ lénìí. Ó tún dọjọ́ míì, ọjọ́ rẹ̀ ó dìgbà.